àsárá ọkọ ẹmí àdúrà yín ti ń gbà díẹ̀díẹ̀ torí ó dàbí mo rí ọ̀gbẹ́ni kan báyìí sẹ́rẹ̀tọ̀ ni ó dàbí fúlàní lòun náà òun náà ti concede náà pé once a general is always a general so ó ní kí búburú kúkú lìdí àwọn àmì lọ sí ìlú gbóná kan lọ bá àwọn bandits jà àtàwọn boko haram so ẹ gbáradì ẹjọ búburú tẹ bá ń lọ ẹ rántí sign fún Kúyẹmí o acting president èyí náà ti lọ kẹlọ fojú jà kẹ disgrace àwọn pípọ̀ yìí pé ẹ wà pẹ̀lú àwọn ọmọ kékeré ọmọ kébùn náà ti rí ìbọn tó ń lò èyí tẹ ti ń jagun tipẹ́tipẹ́ gbogbo ogun tẹ ti jà nígbà ẹran ẹ̀jẹ̀ kárí ń sin bóyá ẹ lọ jagun àbí ẹ lọ jagun ọlọ́run á sìn yín lọ àmọ́ àwọn ará aṣọ ọ̀lẹ̀ ọlọ́run á kúkú sìn yín lọ mo dẹ̀ mọ̀ I'm proud of you as Bubu a general will always be a general èyàn lọ fèsì àmọ́ tẹ bá ti ń lọ ẹ má dá lọ o gbogbo àwọn service chief náà ní kẹkọrẹ́ ní o kẹkàn finish everything straight ẹ rí pé kò ní sí wàhálà nàìjíríà màmá lọ smooth ni dọ́là á wálẹ̀ kẹ tó dé economy á stable kẹ tó dé ẹ̀rí pé mi ló sọ bẹ́ẹ̀ àǹkárá tẹ̀lé máa mú báyà àǹkárá tà máa mú àjẹsẹ̀ mú pa bóyá ká ṣe àti stop tẹ̀ wá lọ ọlọ́run á sìn lọ Bubu congratulations in advance òdèrè à ń jà ń bàjẹ́ dànù.